lọ́sẹ̀ tó kọjá ní gbajúgbajà òṣèré aláwàdà ni ìyún alàgbà James Ọlárẹ̀wájú Omiyinka ẹni tí ó gbajúmọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ẹni ó ṣàbẹ̀wò sí kábíyèsí àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú ìyàwó ẹ̀ ìyún arábìnrin Abíọ́dún Afọláṣadé Tòkunbọ̀ ẹni tí ó jẹ́ olùdarí iléeṣẹ́ aránṣọ Lúmínì pẹ̀lú ọmọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí wọ́n ń pè ní King Kaga tó sì jẹ́ pé àṣírí ìdí tí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tó fi dá Bàbá Ìjẹ̀ṣà lọ́lá èyí tó ti di ariwo táwọn kan bú kábíyèsí sí ó ti lù sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó ti lù sí wa lọ́wọ́ o. Ẹ rántí pé lọ́dún 2021 ẹni ariwo ńlá mà sọ lórílẹ̀‐èdè yìí pàápàá láàrin àwọn òṣèré tíátà nígbà tí obìnrin adẹ́rìn-ín-pòṣónú kan ìyún Princess Dámilọ́lá Adékọ̀yà ẹni tí ó gbayé túmọ̀ sí Princess tí ó fi ẹ̀sùn kan Bàbá Ìjẹ̀ṣà rí pé ó fi ipá bá ọmọ tó ń gbàtọ́ ó fi ipá bá a ṣe ìṣekúṣe nínú ilé òun tó sì jẹ́ pé eléyìí ló jẹ́ kí wọ́n gbé Bàbá Ìjẹ̀ṣà kó tó di pé ọ̀rọ̀ ẹ̀ dé ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì dá a lẹ́bi pé ó jẹ̀bi ẹ̀sùn fipábánilò lóòótọ́ ṣùgbọ́n nínú oṣù kọkànlá ọdún tó kọjá ní Bàbá Ìjẹ̀ṣà ni ló parí àsìkò ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri ìpínlẹ̀ Èkó tó sì gba òmìnira ṣùgbọ́n ní oṣù tó kọjá ìní ariwo máa sọ nígbà tí Bàbá Ìjẹ̀ṣà tí ó kéde wípé gbajúgbajà obìnrin aránṣọ tó máa ránṣọ fáwọn òṣèré tíátà àtàwọn gbajúgbajà èèyàn ni ìyún Abíọ́dún Afọláṣadé Tòkunbọ̀ tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Lúmínì wípé ó ti lóyún ó sì ti bímọ fóun o àti pé àwọn ti sọ orúkọ ọmọ náà ní King Kaga Omiyinka. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo lórí ẹ̀rọ ayélujára torí kọ Bàbá Ìjẹ̀ṣà tó gba orí ẹ̀rọ ayélujára ohun tó sì jẹ́ kí àwọn kan máa gbé ọ̀rọ̀ kiri ni pé oṣù kọkànlá ni Bàbá Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n kò sì pé oṣù mẹ́sàn-án tóbìnrin fi ń bímọ tí Abíọ́dún Afọláṣadé Tòkunbọ̀ fi bímọ wọn ní ṣíṣá tinú ọgbà ẹ̀wọ̀n ni Bàbá Ìjẹ̀ṣà ti ń bá ìyàwó ẹ̀ láṣepọ̀ ni. Ọ̀rọ̀ yìí ló di awuyewuye táwọn èèyàn ń jẹ lẹ́nu lọ́wọ́ kó tó di pé Bàbá Ìjẹ̀ṣà gbé ìyàwó àtọmọ ó di ìlú Ilé-Ifẹ̀ dé ọ̀dọ̀ àrólé Oòduà níbi tí kábíyèsí tó ti ṣàdúrà fún àwọn méjèèjì tó sì fi ẹ̀bùn mọ́tò olówó iyebíye ta Bàbá Ìjẹ̀ṣà lọ́rẹ kódà ó tún fi oyè bàbá àwàdà Kòǹgẹ́ Oòduà ó tún fi dá Bàbá Ìjẹ̀ṣà lọ́lá. Bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn bú kábíyèsí táwọn kan sọ pé ṣé ẹni tí ilé ẹjọ́ dá lẹ́bi pé ó fipá bá àyàn sùn inú jẹ́ kí kábíyèsí máa dánirú ọlá bẹ́ẹ̀ ṣùgbọ́n àṣírí ìdí tí kábíyèsí fi ṣe eléyìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó ní wípé kábíyèsí ó mọ̀ wípé ojúlówó ọmọ ìlú Ilé-Ifẹ̀ ni Bàbá Ìjẹ̀ṣà tó jẹ́ pé Bàbá Ìjẹ̀ṣà ní ìnagijẹ ṣùgbọ́n ọmọ Ilé-Ifẹ̀ ni Bàbá Ìjẹ̀ṣà o bẹ́ẹ̀ la gbọ́ pé kábíyèsí ó wò pé ọmọ ẹni ò ní burúkú lè pa fẹ́kùnjẹ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì kábíyèsí mọ̀ pé ògo Ilé-Ifẹ̀ ni Bàbá Ìjẹ̀ṣà lóòótọ́ báṣiṣẹ́ wáyé béèyàn bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí èèyàn fọwọ́ sí fà á padà ní èèyàn ò sì lè dá ọmọ nù pẹ̀lú omi ìwẹ̀ nítorí pé inú bíyàn ìdí eléyìí la gbọ́ pé ó jẹ́ kí kábíyèsí fa Bàbá Ìjẹ̀ṣà mọ́ra wípé kí ògo ẹ̀ kó má kú lójú ayé àwọn táwọn jẹ́ àgbààgbà ìlú Ilé-Ifẹ̀.